gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni o, owó yín ni bó ṣe wà ẹ́, ṣóye yín. Ṣùgbọ́n tẹ́ bá ti gba owó, tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà o níbi iṣẹ́ o, ẹ ṣáà máa ṣiṣẹ́ títí di 30 ọjọ́ kan tó fún yín lówó. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ibi tẹ́lẹ̀ wá dùn sí. Láàárín 30 ìṣẹ́jú lẹ́fẹ́ fi ṣe iṣẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan kẹ́ máa gbówó lọlé. Olúwa kọ́ wa mọ̀ ṣe. Àṣẹ. Ṣùgbọ́n kí lẹ wá máa ṣe? Iṣẹ́ ò lẹ fẹ́ ṣe. Kẹ́ dáhùn ìbéèrè 10. Kẹ́ má sọ̀rọ̀ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ má ṣàlùmọ́là. Kẹ́ ẹ̀dẹ̀ mọ òǹkà yín dáadáa. Ló bá tán. Ṣùgbọ́n tó bá wá ṣe é ṣe tí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣùgbọ́n tẹ́ ṣe àwọn ìbéèrè tẹ́ wá wà níbi 1,100 wálẹ̀ tẹ́ bá ti parí ètò àá fún yín ní ìlọ́po owó tẹ́ bá jẹ. Ìyín ò dáa. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ ń fi èdè míì sí èdè Yorùbá tí ẹ wá ní àwọn ìbéèrè ilẹ̀ tẹ́ wá wà ní 10,000 a ní kẹ́ fi yẹn ṣòwò ọkọ̀ kẹ́ máa lọlé. Ìyẹn náà dáa. Tẹ́ bá rán rí délẹ̀ tẹ́ sọ pé rárá o mo ṣáà fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi o, tẹ́ bá wá ń dáhùn wọn tẹ́ ń gbà owó yín á tún máa gbé pẹ́ẹ́lí á máa gòkè sí. Ó dáa àbí ò dáa? Ó dáa. Kí lórúkọ yín? Orúkọ mi ni Adésọlá Olúwafúnmiláyọ̀ Adélékè aya Adékúnlé. Adésọlá Olúwafúnmiláyọ̀ Adélékè aya Adékúnlé. Bẹ́ẹ̀ni. Torí kọ́mọ lè ṣeun rere àbí kó dẹ̀ dáràn o la ṣe ń sọ wọ́n lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe ń sọ wọ́n lórúkọ. Ta ló kọrin yẹn? Òbésè rèé ọmọ Rápálá. Bẹ́ẹ̀ni. Bàbá tọ̀ sí. Síbẹ̀ Abasido. Alátọ̀tọ̀. Àwọn ọmọ yín bá yín wá. Bẹ́ẹ̀ni. Jìmí Fọlájìmí àbí? Olújìmí Tómisìn. Bẹ́ẹ̀ni. Àti àwọn ńkọ́ àbúrò yín? Àbúrò mi. Kẹ́hìndé. Ọmọ Kẹ́hìndé. Tómisìn ni kò sọ̀rọ̀. Ṣé wọ́n ò gbọ́ Yorùbá? Wọ́n ò gbọ́. Wọ́n gbọ́. Tómisìn gbọ́. Ó sì lè sọ. Olújìmí ò gbọ́ rárá. Ó gbọ́. Ṣùgbọ́n àti sọ ó le. Ó lọ kọ́ikọ́i. Ó lọ kọ́ikọ́i. Ẹ̀yin ńkọ́? Ẹ gbọ́ dáadáa gidi gan. Ṣé tí bá béèrè lọ́wọ́ yín tẹ́ bá ṣì á máa parẹ́ lóhùn wọn. No. Rárá o. Ó dà iṣẹ́ ò lẹ́ ṣe. Mo jẹ́ ẹni tó máa ń tà tó ń rà. Káràkátà. Bẹ́ẹ̀ni, àwọn aṣọ ọmọdé, bàtà ọmọdé, gbogbo nǹkan tó ṣà máa ń ṣọmọdé lóge. Tó máa ń ṣọmọdé lẹ́ṣọ̀ọ́. Lẹ́ṣọ̀ọ́, bẹ́ẹ̀ni. Lẹ́ ń tà. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ní ibi tẹ́tí ẹ ní ìsọ̀? Bẹ́ẹ̀ni. Níbo ni ìsọ̀ yín wà? Òjòdú. Òjòdú ni ìsọ̀ yín wà? Bẹ́ẹ̀ni. Ṣé ó wà ní orí ayélujára kankan? Bẹ́ẹ̀ni. Ó dáa. Ó tọ́dún mélòó tẹ́ ti ń ta nǹkan tẹ́ ń tà yìí? Ó ti tó ọdún 4 sí 5. Kí lẹ̀ ń ṣe kó tó dìgbà yẹn? Mo ń kàwé, mo ti ránṣọ rí, fìgbà kan ránṣọ rí. Kí ló dé tẹ́ fi iṣẹ́ aṣọ rírán sílẹ̀ tẹ́ ń ta aṣọ? Owó ọmọ. Owó ọmọ? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ kan tó kàn pa. Ó kàn pa. Lọ́dà
ẹ jẹ́ á bẹ̀rẹ̀ níbi mo lẹ́bẹ̀ ṣe tán máa padà síbẹ̀ ẹ ṣe ibi tá ẹ ṣe ń lọ nìyẹn mo ṣe máa padà síbẹ̀ tó bá yá ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ kẹ́ máa taṣọ ní ó dáa jẹ́ kọ́ mú bẹ̀rẹ̀ fún wọn. ṣàlàyé jẹ dúró báwo mo ṣe fẹ́ rí nǹkan tẹ mú. ojú mi ò rí nǹkan kan rárá mi ò sọ pé ojú mi fọ́ kí ni òǹkà yẹn. okòólélẹ́gbẹ̀ta-dín-ní-mẹ́sàn-án. kí ló dé ẹ ṣe rìn lọ bẹ́ẹ̀ yẹn. a sì lè sọ wípé mọ́kànlá lé lẹ́gbẹ̀ta. 611 bẹ́ẹ̀ ni ó yá. ṣàlàyé ọ̀rọ̀ Yorùbá yìí eréfèé ó jẹ́ eréfèé bí ọ̀rọ̀ téèyàn kàn sọ lórí ahọ́n lásán ká sọ̀rọ̀ lérèfé. lérèfèé ọ̀rọ̀ tí ò múlẹ̀ téèyàn kàn sọ lásán. bẹ́ẹ̀ ni The brief explanation. bẹ́ẹ̀ ni Not detail. bẹ́ẹ̀ ni In short. bẹ́ẹ̀ ni olótù. wọ́n gbà wọ́n gbà ṣé fẹ́ máa ké ni ní sùúrù farabalẹ̀ ó yá ìbéèrè kejì ẹ jẹ́ wò 477 kí ni 477 ní Yorùbá. ọ̀rìn lélẹ́rìnwó dín ní mẹ́ta. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ebi ní ń pa mọ̀nàmọ́ná kú. kí ni mọ̀nàmọ́ná àti pé kí ni ìdí tí a fi máa ń sọ wípé ebi á pa á kú. bó ṣe yé mi mọ̀nàmọ́ná jẹ́ bíi mọ̀nàmọ́ná. ẹ ti gbọ́rọ̀ yẹn rí. bẹ́ẹ̀ ni ebi ní ń pa akọ mọ̀nàmọ́ná. bẹ́ẹ̀ ni mo ti gbọ́ rí iṣẹ́ lè ràn mí lọ́wọ́. kò sí ìrànlọ́wọ́ tí mo fẹ́ fún yín jù yẹn lọ ebi ní pa mọ̀nàmọ́ná kú. mọ̀nàmọ́ná jẹ́ mọ̀nàmọ́ná. ẹ máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ lórí ètò yìí. mo ń ràn yín náà lọ́wọ́ báyìí. mọ̀nàmọ́ná ṣé kìí ṣe kòkòrò kan tí mo ń fò tí mo ń tanná. tó máa ń tanná yẹn tó máa ń pè ní tọmọ sóko. bẹ́ẹ̀ ni. ẹni sùúrù ẹni sùúrù ẹ sì jẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́. mọ̀nàmọ́ná. ẹ mọ̀. tẹ bá jẹ́ pé ẹ ràn mí lọ́wọ́ kékeré tẹ kàn tì mí síwájú tẹ gbá mi dì síwájú díẹ̀ mi ò bá. ó ti parẹ́ ejò ní. àkọ́bí ìyẹn bá mi lọ mi ò sọ mo ní ni mo sọ mo mọ̀ ìyá mi máa ń sọ fún wa gbà tá wà ń kékeré mo mọ̀ mọ̀nàmọ́ná ejò ni ojú máa ń tì í ó máa ń tijú gan ojú kan ló máa ń wà kò kí títí tébi fi máa pákú sí ojú kan nítorí kò fẹ́ jáde. bẹ́ẹ̀ ni mo mọ̀ ó dùn mí ṣá ó dùn mí. bólúwa ti fẹ́ nu òjìlè kí ló jì ìbéèrè òǹkà ẹ̀ kí ni 245 òjìlénígbálénímárùn òjìlénígbálémárùn inú ti ń bí jì mí o ẹ jọ ẹ bá mi ó yá òjìlénígbálémárùn. kí ni ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí? kọwọ́ bọ eérú. ó kọwọ́ bọ eérú. kéèyàn lọ ti ọwọ́ bọ nǹkan tí ò tọ́. dúró kí wàá lẹ nìyẹn ṣe. bí kéèyàn lọ fa ìjọ̀gbọ̀n. kó tọwọ́ bọ nǹkan tí ò tọ́ nǹkan tí ò bójú mu. nǹkan tí ò bójú mu ni ṣùgbọ́n
tí n bá sọ ń sí ẹ máa ti. bẹ́ẹ̀ ni olóòtú ṣùgbọ́n ẹ mọ̀ wípé bí ìlú gángan lọ̀rọ̀ lé ayé yìí ibi tó kọjú sẹ́yìn sí ẹ̀yìn ló kọ sẹ́lòmíì olóòfófó ẹ ní sùúrù ilé ò kàn kankan ẹ má ilé ò kàn kankan. ó dáa ẹ má bínú. ìwo ni. ẹ má bínú olóòtú. téèyàn bá mú nǹkan tí ò ń ṣe tiẹ̀ kí ni. bẹ́ẹ̀ ni ó kọwọ́ bẹ́rù ni. kí wàá ní wọ́n ń pẹ́ nìyẹn. fìríǹdì ọ̀kẹ́. àlọ́kó ló ń kígbe kí ni. olè ó jalè. bẹ́ẹ̀ni wọ́n ní ó kọwọ́ bẹ́rù. bẹ́ẹ̀ni. kẹ́ má sọ pé mi ò ràn yín lọ́wọ́ o. ẹ ṣe mo bá mi yọ sáyẹn. mi ò sọ bẹ́ẹ̀ mo ní ẹ ṣe mo dúpẹ́. jọjọ bá mi yọ. mi ò sọ ẹ jẹ́ kí wọ́n dá padà mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ. mo ẹni sùúrù olóòtú ẹni sùúrù olóòtú ẹni sùúrù ṣẹ́ẹ̀rí a ti ń ṣe kínní kò ń ṣọ̀rọ̀ ìní ṣe mọ̀ ó yé mi ẹ mọ̀ kọ́ ṣẹ́ẹ̀rí nígbà míì a ti jáde. mi ò sọ bẹ́ẹ̀ o kò tiẹ̀ kò kọ́ olóòtú. ìbéèrè kelo. kí ni ìyàtọ̀ láàrin. kí ló dé tójú yìí fi le tó báyìí. ìbéèrè kelo. 456. kí ló dé 674. bẹ́ẹ̀ni. ó yá. kí ni ìyàtọ̀ láàrin àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. àlọ́ àpamọ̀ jẹ́ àlọ́ àpagbè jẹ́ àlọ́ tí ó jẹ́ wípé táwọn bàbá wa bá ń pa tí a máa gbé tí wọ́n máa ṣe àlọ́ tá a máa dáhùn ṣùgbọ́n àlọ́ àpamọ̀. gbogbo méjèèjì ni àlọ́ ni méjèèjì ni wọ́n ń sọ àlọ́ fún kí wá ní ìyàtọ̀ láàrin àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè. àlọ́ àpamọ̀ ni kí wọ́n máa béèrè bí wíkọ́ ní pé kí ló kọjá wájú ilé ọba tí kò kọba àwọn èèyàn máa dáhùn. bẹ́ẹ̀ ni àlọ́ àpamọ̀ nìyẹn ṣùgbọ́n àpagbè jẹ́ èyí tó jẹ́ pé wọ́n kàn máa pa wọ́n ń sọ ìtàn tọkàn máa pa àlọ́ wọ́n máa pa fún wa ṣùgbọ́n àpamọ̀ ni wọ́n máa béèrè ìbéèrè. ẹ sọ ṣùgbọ́n kò gún màá bá yín gbégún. bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́. àlọ́ àpamọ̀ ni a fi ń jí ọpọlọ èèyàn kó lè jí pépé láti kí ló kọjá níwájú ilé ọba tí ò kọba ẹ wá máa rò ó nǹkan tó ń sọ pé bíi verbal reasoning quantitative analysis kéèyàn ronú jinlẹ̀ láti lè fèsì ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn jí pépé òun ni àlọ́ àpamọ̀ àpá láti ní ìmọ̀. àlọ́ àpagbè tí wọ́n máa kọrin sí tó jẹ́ wípé tán bá pa á wọ́n sọ pé kíní kan ṣe kú ṣe. ìfádúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀ ìyọ́lófófó yẹra fẹ́ sọ̀rọ̀ àwò. kí ló dé. fófó yẹra àwò àfẹ́ sọ̀rọ̀ àwò. báyẹn ajá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúfẹ̀ bó bá dúró dè mí lọ́nà fẹ̀rẹ̀kúfẹ̀ máa kége olóko agbọ́ fẹ̀rẹ̀kúfẹ̀ agbọ́ o agbọ́ fẹ̀rẹ̀kúfẹ̀ agbọ́ wálé àgbà wá níṣu fẹ̀rẹ̀kúfẹ̀. àgbà wálé àgbà wá níṣu o. ẹ ti gbà owó sì kì í síbẹ̀. ẹgbẹ̀rún lọ́nà èló lélẹ̀. ìyẹn ò ṣe nǹkan tí mo bá wá bí mo ṣe ohun tí mo bá wá bí. ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígba dín ẹgbẹ̀rún mẹ́wàá. ó yá kí ni ẹ jẹ́ wò 635 sí ni 635 ní Yorùbá. òjìlélẹ́gbẹ̀ta dín ní márùn. òjìlélẹ́gbẹ̀ta dín ní márùn. dín ní márùn kí ni. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí. ìlérò. ìlérò tàbí kéèyàn wọlérò. wọlé ìlérò. ìlérò. kí ni ìlérò. tẹ́ bá mọ̀ lérò ẹ mọ̀ àbí. ìlérò. ó tún lè jẹ́ a tún lè pè ní orúkọ míì. bíi kí ni lóòtú. kí n bá sọ. kì í ṣe pé mo máa mọ̀ ọ́ ṣùgbọ́n kẹ́kọ̀ọ́
Ìlédì. Ìlédì. Ìlédì jẹ́ tí ó Ìlófì. jẹ́ bí ilé awo. Ibi tí ìlédì jẹ́ bí tí ọba bá fẹ́ tó bá fẹ́ jẹ, wọ́n kọ́kọ́ mú ọba wọlé dì tí wọ́n ó ṣe gbogbo orò tó yẹ kí wọ́n ṣe fún ọba kó tó di pogun orí àpèrè bàbá rẹ̀. Ó dà ẹ gbà á. Togun lẹ gbé wá. Togun ni o togun. Kò ṣoògùn. Ìbọn ti Jésù Olúwa wa òun ni mo gbé wá. Ìyẹn ò wá ń ṣoògùn. Kí ni ìyàtọ̀ láàrin. Ẹ dúró ná, ẹ má kàn tí ì sọ ìyàtọ̀. Níbo lẹ gbé dàgbà? Èkó. Èkó lẹ gbé dàgbà? Bẹ́ẹ̀ni. Èkó náà bí yín sí? Èkó náà bí mi sí. Èkó ni mo gbé dàgbà. Mi ìgbébò mi ìyàtọ̀ sí Èkó. Rí? Rárá. Ó dáa. Ìbéèrè kelo? Ìbéèrè òjìlélẹ́gbẹ̀ta-dín-ní-mẹ́jọ. 618. Òjìlélẹ́gbẹ̀ta-dín-mẹ́jọ 632. Bẹ́ẹ̀ni. Kí ni ìyàtọ̀ láàrin amòfin àti agbófinró? Amòfin jẹ́ àwọn tí wọ́n mọ òfin ṣùgbọ́n mi ní lè sọ nítorí èdè Gẹ̀ẹ́sì ni. Kí ni ọ̀rọ̀ míì fún amòfin? Amòfin bíi àwọn agbẹjọ́rò. Agbẹjọ́rò. Àwọn ni wọ́n mọ òfin. Àwọn ni amòfin, agbẹjọ́rò. Bẹ́ẹ̀ni. Àti mú yẹn dúró. Ṣùgbọ́n agbófinró àwọn ni bí ọlọ́pàá tí wọ́n gbé òfin yẹn ró wípé dandan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ó ṣe. Wọ́n gbà. Ẹ dúró ná, ẹ dúró, ẹ farabalẹ̀. Owó kì í síbẹ̀. Owó kì o. Owó kì o. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ẹ lọ kọ́ bí wọ́n ṣe ń taṣọ ni? Mi ò kọ́. Ẹ kọ́ jí kùtù báyìí pé mo fẹ́ máa taṣọ. Bẹ́ẹ̀ni. Olókòwò nìyá tó bí mi lọ́mọ. Ní ìpínlẹ̀ Èkó yìí náà? Bẹ́ẹ̀ni. Níbo ní Èkó? Ṣùgbọ́n wọ́n ti dàgbà, wọn ò ṣe mọ́. Wọn ò ṣe mọ́. Ìyẹn ni wípé àjogúnbá ni. A bá sọ bẹ́ẹ̀. Ọ̀dà. Nígbà tẹ́ wà ní ilé ẹ̀kọ́, ẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga? Bẹ́ẹ̀ni. Kí lẹ lọ kà? Èdè ni mo kà. Èdè wo? Èdè Russia. Ẹ lè fọ èdè. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe máa sọ ẹ káàárọ̀ ní èdè? Kì í ṣe Gẹ̀ẹ́sì mo lè sọ. Mi ní sọ torí orí èdè Yorùbá la wá sọ ń bí lónìí. Ṣé pé mo tún ràn yín lọ́wọ́ ni? Ṣùgbọ́n kì í ṣe èdè Gẹ̀ẹ́sì. Ẹ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Ó dáa. Ṣùgbọ́n ká kàn fi ṣeré. A fi ṣeré. Mo ní ká fi ṣeré. Aláàfi ṣeré olóòtú. Ó dáa, kí ni ìdí tẹ́ fi lọ ka èdè Russia? Mi ò ní kò dáa, mo fẹ́ràn. Ogun kì í ṣe ohun tí mo kọ́kọ́ fẹ́ ṣe nù. Kí lẹ kọ́ fẹ́ ṣe? Èdè Gẹ̀ẹ́sì. Lẹ kọ́ fẹ́ lọ kà. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tẹ́ fẹ́ fi ka èdè Gẹ̀ẹ́sì? Ṣùgbọ́n ìdánwò tá a máa ń ṣe tá à ń pè ní kí ni mo fẹ́ pè náà mi mú nǹkan tí máa fi pè níbí yìí. Ẹ pè ní. Àmì ní pè. Àwọn iṣẹ́ mẹ́rin tí mo ṣe nínú ìdánwò yẹn kò bá èyí tí mo lè fi ṣe èdè Gẹ̀ẹ́sì kò bá mu. Ṣùgbọ́n kí ọjọ́ dẹ̀ ti ń pẹ́, ọjọ́ ti ń lọ lórí mi bí aago ilé ìjọsìn. Wọ́n ní tí nǹkan tá a bá dẹ̀ ń jẹ tí ò bá sí nǹkan tó bá wà nílẹ̀. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí nítorí èdè tó dáa ni. Mo sì tún ní àǹfààní láti lọ sílùú wọn fún ọdún kan. Ẹ gbé mbẹ̀ fọdún kan? Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ fi dé togun nìyẹn.
jẹ́ kán mú béèrè. Ó yá. Parí. Ẹ dúró. Ìbéèrè 10 lé ní ẹgbẹ̀ta. Ìbéèrè 10 lé lẹ́gbẹ̀ta. Parí òwe yìí. O lè tó jí kàkà kí ọba. Ó wá kùbi tí yóò ti fún. Ó di mélòó tí mo ti gbà? Ó kùbi tí yóò ti fún. Kò sí. Ṣé ẹ mọ bí ẹ ṣe ń ṣe sí mi wípé ó kú bó ṣe sọ pé mi ò gbà. Ṣé bí? Bẹ́ẹ̀ kọ́. Ṣé bí nǹkan rẹ̀? Bẹ́ẹ̀ kọ́ olóòtú. Ẹ dúró. Ó lè dojú kàkà rí ogun. Ó kú bí tí ó ti fún. Ó yá. Sọ̀rọ̀. Bẹ́ẹ̀ kọ́ olóòtú. Ó ga. Ó kù béèrè 3 fún yín. Ẹ sì wà níbi tẹ́ wà yìí. Èló lẹ wà yìí? Ẹ ti sọ́lẹ̀ kan ló. Ẹ sọ. Ẹni olóòtú ẹ ti sọ́lẹ̀ kan. Ẹ sọ. Ọ̀tà. Ẹgbẹ̀rún lọ́nà ọ̀tà lé nígbà dín ní mẹ́wàá. Dín lẹ́gbẹ̀rún mẹ́wàá. Bẹ́ẹ̀ni. Báwo lẹ tún ṣe lè sọ? Olóòtú 50 lé nígbà. Ẹgbẹ̀rún lọ́nà 50. Ó lé ní igba. Bẹ́ẹ̀ni. Àbí ẹgbẹ̀rún lọ́nà igba ó lé láàdọ́ta. Bẹ́ẹ̀ni. Ó yá, jẹ́ kan. Kí ni ọ̀rọ̀? Ṣé rí àwọn ìbéèrè 3 tó kù yìí mò ń wò níwájú mi báyìí. Ìbéèrè tí mo mọ̀ pé ẹ máa mọ̀ ni. Inú mi dẹ̀ máa dùn tẹ́ bá wà níbí, tẹ́ bá gbà wọ́n. Ẹ̀yin ló máa wá jẹ́yàn tó gbowó jù lórí ètò yìí. Ó dẹ̀ máa múnú àwọn ọmọ yín dùn nítorí ó ń ká yín lára tẹ́ bá ti ṣì nítorí àwọn ọmọ yín wà níbí. Ẹ ṣe dáadáa. Ó yá. Okòólénírínwó-dín-ní-5. Okòólénírínwó-dín-5. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ìga? Wọ́n dẹ̀ máa ń pè ní gàgà náà. Ìga náà máa ń pè ìgbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìga ni wọ́n pè fún wa. Ẹni fi rò lóhùn fún. Mi ò súnmọ́ rárá. Ẹ súnmọ́ ṣùgbọ́n ẹ gbà. Ìga kò lè túmọ̀ sí rárá. Èèyàn tó bá sọ yẹn fún yín kò dáa. Nǹkan tí wọ́n pè fún wa nìyẹn. Kò dẹ̀ kúrò lórí mi láti gbà yín pé ìga tí wọ́n fi ń mú. Ó dàbí tán bá sọ pé ilé ẹ̀kọ́ àti ilé ìwé. Àwọn tó ń kọ́ wa ní ilé ìwé kò dáa. Ṣùgbọ́n nǹkan tí wọ́n. Ṣé gba ti ilé ẹ̀kọ́ àti ilé ìwé yẹn? Bẹ́ẹ̀ni. Torí kò síbi wọ́n lè pe ilé ẹ̀kọ́ ní ilé ìwé. Ilé ìwé house of books. Ilé ẹ̀kọ́. Ibi tí wọ́n ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Tó ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Ibi tá ti rí olùkọ́, wọn ò sọ pé olúwèé. Wọ́n sọ pé yàrá ìkẹ́kọ̀ọ́, wọn ò sọ pé yàrá ìwé. Ṣó yé yín? Àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa rí dájú wípé àwa à ń gbé wọn gún bó ṣe yẹ ká máa fọ̀. Ṣùgbọ́n ìgbà tí mò ń dàgbà ìga ṣámúgà òun ni wọ́n. Ẹ tún sọ. Ṣámúgà. Nǹkan tí wọ́n. Ṣé ká fún wọn? Ẹ ṣeun. Amúga. Ó máa ń mú. Torí mo pè ní ṣámúgà torí mo mọ̀ pé wọ́n máa ń pè. Mú àárín yẹn ló jẹ́ kí n fún yín o. Ẹ ṣé mo dúpẹ́. Ó kù béèrè 2. Kí ló dé? Kí ló dé? Fún wọn. Torí mi ṣe pé a sọ̀rọ̀ púpọ̀ báyìí. Ṣe pé a sọ̀rọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ni olóòtú. Torí mo fẹ́ kẹ́ jẹ owó ni o. Ẹ ṣeun mo dúpẹ́. Ìbéèrè kélòó? Ọlọ́run ò ní dójú tẹ̀yìn náà. Àmín. Kí ló dé sí òtútù mú? Ìbéèrè 6
lé ní irinwó. Àwọn wo ni Yorùbá ń pè ní alájàpá? Alájàpá jẹ́ àwọn tí wọ́n máa ń rajà oko látoko tí wọ́n kó láti oko ibẹ̀ kan wá síbòmíì. Àwọn alájàpá, àwọn olókòwò. Oníṣòwò ẹ gbà. Ó yá, ìbéèrè tó gbẹ̀yìn. Eléyìí eré ló yẹ kó jẹ́ fún yín. Tẹ́ ẹ bá ti gbà, mi ò ní bá yín ṣeré lórí ẹ̀ rárá. Ó yé mi olóòtú. Lo àwọn ìbéèrè okòólélẹ́gbẹ̀ta-dín-ní-méjì. Lo àwọn ọ̀rọ̀ márùn-ún yìí nínú gbólóhùn kan. Fetí kọ́. Kí ni kéèyàn fetí kọ́? Kéèyàn fetí kọ́ ọ̀rọ̀. Bóyá àwọn kan ń sọ ọ̀rọ̀ nínú yàrá mìíràn. Àbí kéèyàn kan fetí kọ́ ọ̀rọ̀ yẹn kọjá. Fetí kọ́. Ọ̀rọ̀ tí wọ́n pè yàn sí. Tán pè yín sí eavesdrop àbí? Bẹ́ẹ̀ni. Ó yá. Di létí. Kétí èèyàn dì. Àbí kéèyàn di létí ọ̀rọ̀ kó tiẹ̀ má gbọ́n kankan téèyàn sọ. Tẹ́tí sílẹ̀. Kéèyàn tẹ́tí sílẹ̀ kan máa báyàn sọ̀rọ̀. Ó sì tẹ́tí sílẹ̀ gbọ́n kan tí wọ́n bá sọ. Listen attentively. Dìtí. Ọkọ̀ tí ẹ rò tẹ̀lé. Dìtí kéèyàn dìtí pátápátá. Létí ikún. Ọmọ lọ́mọ létí ikún. Ọmọ tí ò ń gbọ́ràn. Àgàgà ni tí kì í gbọ́ràn tó létí ikún. Bẹ́ẹ̀ni. Ta ló kọrin yẹn? Àmín. Ó yá, ẹ lo márààrún ní gbólóhùn kan. Mo sọ fún ìwọ ọmọ yìí wípé kí o yéé fetí kọ́ ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà bá ń sọ. Ṣùgbọ́n o di létí, o tẹ́tí sílẹ̀ sí mi, o tún dití pẹ̀lú elétí kúnkún ọmọ ló fẹ́ yà. Tún pàtẹ́wọ́ ṣe bí ó ti tó. Kí ló dé? Ẹ̀yin lẹ máa gbowó tó pọ̀ jù lórí ètò yìí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Inú mi dùn gidi gan. Ó dáa. Ẹ ṣé gan ni tẹ wá sí orí ètò wa lénìí. Eléyìí fún omi. Eléyìí omi náà ni. Abẹ máa mọtí díẹ̀díẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó dáa. Ó ṣùnú báyìí. Èwo nu wọn? Bá mi yọ. Níbo? Wọ́n ní ẹ̀gún ò ní gún baba lẹ́sẹ̀ ká yọ lẹ́sẹ̀ ọmọ. Bẹ́ẹ̀ lẹ̀gbọ́n ò sì ní gán ọmọ lẹ́sẹ̀ ká yọ lẹ́sẹ̀ ìyá tó bí. Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa, ilé ayé là á pàdé. Ẹ dúró, ṣe bẹ́ẹ̀ jọ wá ni? Ó dẹ̀ jókòó. Mo lè pé bàbá tó bí lọ́mọ kó wá gbé. Ìwé wà ń bí fún ẹ máa fún wọn níwèé náà. Wọ́n máa fún wọn níwèé. Ó dáa. Ẹ ṣé gan ni, inú mi dùn gidi gan ni nítorí ó ti wá fi hàn pé tẹ́ ẹ bá gba ìbéèrè 10 tẹ́ ẹ fèdè mí kú èdè Yorùbá ẹ máa mú yín lọ. Adúgbò lọ́wọ́ Elédùmarè ọba tó ti jẹ́ ká ṣe ètò lénìí. Tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Lágbára Ọlọ́run a máa bá yín dòwò pọ̀. Ẹ ṣé o, ire o. Ìjọba ọmọ. Kí ni ilé ìfowópamọ́ yín? First Bank. First Bank. Bẹ́ẹ̀ni.
òdo ẹ̀jọ èje ẹ̀jọ èje àrún ẹ̀jọ àrún ẹ̀jọ bẹ́ẹ̀ni. Stella. Inú mi dùn o fún yín. Ó ti lọ. Ẹ̀sùn òyìnbó. Ó yẹ ṣe rí dísì ó ṣeé ṣe láti sọ èdè Yorùbá kéèyàn tún jẹ́ owó láì fi èdè míì kún. Láì fi èdè míì kún Yorùbá tí tó lọ tó yanrantí Yorùbá tó yanrantí. Ó dà. Ọmọ Yorùbá lèmi o. Sọ́jà. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, máa sọ̀yìnbó ń bí. Kamari, mama sẹ̀yìnbó. Máa sọ̀yìnbó, má ṣe sọ̀yìnbó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọ̀yìnbó.